No, it's a lie. 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 Record me. Is that Bayo Salami? It's a lie. 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 What? It's a lie. What? Bayo Salami. Boku. What? This man is something else. What? On a bicycle? How did he do that? The last time I rode a bike, maybe some 40-something years ago, I don't even know if I could ever go back on a bike. What? Look. Please, I beg, I said please. As you can see, late Senator Bayo Salami body arrived in Osogbo. Dash his country home here in GRA and is now taken to Ansarudeen ground here in Osogbo for his burial arrangement. Finally, late Senator Bayo Salami finally arrived in Osogbo, ground his country home here in Osogbo.
Ansarudeen. He's taking down to Ansarudeen Burial Ground to lay it down. Late Senator Bayo Salami body arrived Osogbo and is now taken to Ansarudeen Burial Ground, Sabo area here in Osogbo. As you can see, it's now being taken down to Ansarudeen Burial Ground, Sabo Osogbo. Last respect of late Senator Bayo Salami, as you can see. Ẹ̀dákùnrin orúkọ àwọn bàbá wa imam. Allahumma ighfir lahu warhamhu. 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 Wọ́n ní allow anybody ńbẹ̀ yẹn. Ẹgbẹ́ asún sẹ́yìn dáadáa. Ẹgbẹ́ asún. Ẹgbẹ́ asún sẹ́yìn dáadáa. Wọ́n gbọ́dọ̀ lé wọn dáadáa. We about to block what I'm doing now. Tí wọ́n ń kàn tí wọ́n ń sí yẹn ó yẹ wọ́n move away gan ni.
tí wọ́n ń sìn yẹn ẹ̀rín wọn ò pa mí. àdúrà agbára náà gbìyànjú àwọn náà wá sanjọ́ rẹ̀. Adebayo Salami. Báwa sàmúlò lọ́dọ̀ rẹ ọlọ́run. Báwa yọ́nú sí wọn. Báwa yọ́nú sí wọn. Báwa gbà wọ́n lẹ́rú. Àwọn bá ìyọ́nú rẹ lọ́run tàbí àwọn á sìn wọ́n lẹ́sìn kẹ́yìn. Wọ́n á kàfé ní màdúró lè bí. Wọ́n lọ́ba fún yẹn sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ lọ́rùn. ọ̀dọ̀ ọlọ́run aṣẹ̀dá wa tá a ti wá ibẹ̀ náà la ó padà sí bá a fẹ́ bá a kọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn àti ọpẹ́ sí ọlọ́run fún ìgbé ayé rere tó lógo. mò ń ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo ọmọ bíbí ìlú Òṣogbo nílé lóko lẹ́yìn odi àti gbogbo àgbáríjọ olóṣèlú nílùú Òṣogbo àti jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ látàrí ìpapòdà èèkàn olóṣèlú ẹni rere tó gbélé ayé ṣe rere olóògbé sínétọ̀ Amsat Ayọ̀adé Adebayo Salami. kòkòrò jẹ́ agbádùn orí tó gbó kákáká ìràwọ̀ ńlá jálulẹ̀ lóṣogbo òrò kí gbogbo ayé ló ń ṣe dárò iwájú tẹ́ kọjú sí kó máa dára ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ kó máa dùn ní yùngbàyùngbà olóògbé sínétọ̀ Amsat Ayọ̀adé Adebayo Salami àjàdí ọmọ Basọ̀run ọmọ òun lọ́wọ́ ọ̀pẹ ọmọ ọ̀pọ̀lọpọ̀ èrò ọmọ àjànàkú tí ń rìn wọn ò tẹ́sù èṣù ya nílé èṣù ya lóko ọmọ olùsọ̀rọ̀ ṣègi òpọ́n roro akọ̀tọ̀pọ̀ eyín máa já oògùn máa gbọ́n sọ̀hún máa gbọ́rùn rere rẹ̀ ṣògo lálákejì ibi tó fi àdàgbà ayé yìí rọ̀ sí ọmọ ní olùyókù gbó kùtàkùtà bisimilahi kúlúwọ̀lá kó máa bá yín láàyè ìdẹ̀ra olùkéde amòfin àgbà Kúnlé Rasheed Òkìkí Adégòkè K-Rad.